Olúwafẹ́mi òkú ọdún òkú ọdún òkú àṣeyẹ tó ní tó bá ọ nílé ayé àṣẹ ìṣàmọ́dún bíbẹ̀ ló mọ̀ bẹ̀ ràn ọbẹ̀ níbẹ̀ ṣù àtẹ́lẹsẹ̀ àti mọ̀ ọbẹ̀ náà ọdún eléyìí oníjáde mọ́ kó o gbó kó o tọ́ o kó o gbójúra wọn bàbá tó bí ọlọ́mọ lọ aláṣẹ olùdarí FM Art and Print ni mo kó bẹ̀rẹ̀ fún bẹ́tẹ̀ ẹ̀ bá ń jábọ̀ yẹ ẹ̀ bá ń wò ògo Ìbàdàn lónìí mọ̀ bọ̀ ní gbàgede lónìí kíyọ̀ ó ní kíyọ̀ ó ní kíyọ̀ bí ológun ẹ̀rù ó ní kíyọ̀ bí ọlọ́gbọ̀n wọ̀ ọ̀fà àádùn ní àràlẹ̀ mi jẹ́ lára gba yídà wọn relé àwọn bàbá tó bí ọlọ́mọ o ìsẹ́yìn ọmọ rò wọ́ ọmọ ẹbẹ̀ dímọ̀ kọ́ ọmọ odò gbàgbára tó lálùsẹ̀yìn jẹ́ ọlọ́rọ̀ ládì ọ̀sàlàsálà ní ìtìkọ̀ wà lè jó bọ̀nù ìlú ẹ̀yẹ kìkẹ́ àpọ́nlé o ìgbé ewé ti ń jẹ́rìí yìí kẹ́ tí pọ̀pọ̀ ti ń jẹ́ bẹ̀rẹ̀ u tígi oko ti ń jólù wọn àti wọn ran ibẹ̀ làgbàdo jẹ́ ti ń jẹ́ ti ìpàbọ̀dì bàbá ti yín gbọ́yọ̀ wọ̀ ó gbọ́ bàdàn ó gbọ́ Sókótó àmọ́ bàbá yín ò gbọ́n tìlú mọ́ kí n wí ọmọrò tí kùnà múnamú ọmọrò tí kùnà múnamú ọmọ yẹn tóbu lòró jẹ ọmọ yẹn tóbu lòró jẹ ọkà tóbu lòró jẹ ọmọrò tó ń jọ ọmọrò tó ń yọ ọ̀sẹ̀sẹ̀ obìnrin ò gbọ́dọ̀ fojú kòrò bóbìnrin bá fojú kòrò yóò gbé lọ nílé sẹ́yìn ìhòrò ọmọ mo mú sẹ́yìn ìhòrò kí tó sẹ́tẹ̀ egun mọ́nú bí gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ọ̀tẹ̀ kámúta sẹ́yìn ìkòrò bó bá dijọ́ èrè wọn ní ẹran ní sólógun bó bá dijọ́ ọjà wọn ní ẹran ní sàṣàbárì ológun òkèrè àṣàbárì ò kọjá nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ o ó kọ́ ọdún òkú àṣeyẹ tó ní tó bá ọ nílé ayé àṣẹ ìṣàmọ́dún o.